أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وهدوا إلى طيب من القول وهدوا إلى صراط الأمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نعمده ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه ونستعينه ونستعديه من يهد الله فهو المهتد ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله نشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه والتابعين والتابعي تابعين بإحسان إلى يوم الدين أما بعد. ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ó mú wa lọ láti ìjẹjọ títí di àsìkò yìí tí ó sì dáwọ́ dẹkùn rẹ̀ dúró lórí ẹnìkọ̀ọ̀kan wa. ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà. Ọlọ́run kí ó má ṣe ìgbà ọpẹ́ wa. A tọrọ ìkẹ́ tó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àáfàá wa, ọ̀gá wa. Bákan náà a wá tọrọ fún àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n báyé wa jẹ́. Ọlọ́run dákun má jẹ́ kí tiwọn náà ó bàjẹ́ láéláé. Fẹ́ni ní mà tó fi mọ̀ ní, fẹ́ni ní mà tó fi mọ̀ ní. Ọba Olúwa máa fà padà sáyidá kẹ́ni ní mà tó fi mọ̀ ní. Fẹ́ni ní mà tó fi tó fi mọ̀ ní. fẹ́ni ní mà tó fi mọ̀ ní. Ọba Olúwa máa fà padà sáyidá kẹ́ni ní mà tó fi mọ̀ ní. bàbá àgbàdá nígun, bàbá wa àgbàdá ń dáwì, bàbá wa àgbàlágége, kárí gbogbo àwọn bàbá wa pátá. Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ o, má jẹ́ àsunkún lórí wọn báyìí o. La ilaha illallah lihilafi. Bismillahirrahmanirrahim. Naham, a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí Saif TV Yorùbá, níbi tí a ti ń mú ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam wá fún wa ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Tí àṣálẹ́ yìí ó jẹ́ part 2 sí ìta ṣe lọ ní ọ̀sẹ̀ tó lọ, níbi tá a ti sọ̀rọ̀ ní orí àwọn obìnrin tí wọ́n ń tẹrí ọkọ wọn bá, tí wọ́n ń sọ ọkọ wọn dẹrú, tí wọ́n ń sọkọ wọn di igbá àkúlẹ̀, tí wọ́n gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. Àwọn obìnrin tí wọ́n fẹ́ máa gájọkọ wọn lọ, àwọn yẹn la treat ní ìjẹjọ. Tá a sì sọ wípé ọkọ ló yẹ kó máa wà lókè, kì í ṣe ìyàwó. Ìjẹjọ náà la sọ̀rọ̀ nípa gbogbo àwọn obìnrin nílùú èbó tí ó yẹ pé wọ́n ń lo opportunity pé òfin ìlú èbó favour wọn, tí wọ́n ń lé ọkọ wọn jáde kó nílé, tí wọ́n gba ilé lọ́wọ́ ọkọ, tí wọ́n gba ìmọ̀ye dúkìá.
àti gbogbo ẹni tó ń lo opportunity marriage certificate tó fi ń threaten ọkọ rẹ̀. Ìgbúrú àwọn eléyìí la yànnàná ní ìjẹ́jọ́. A kíra wa kú oríire ti sáà ìjọba tí a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn. Kọ́lọ́hun dákun kó jẹ́ kí ìgbà náà ó tù wá lára. Ìgbà tí wọ́n bá débẹ̀ ká mọ̀ sí dáadáa, kí wọ́n tó débẹ̀ náà ní kára ti máa tù wá. Kọ́lọ́hun má fara ni wá lórílẹ̀‐èdè yìí. Orílẹ̀‐èdè yìí àríbòmí ìta fẹ́ sá lọ, àfi kọ́lọ́hun ó là wá ń bẹ̀. Kọ́lọ́hun ó là wá ń bẹ̀, kó bá wa kó sí gbogbo àwọn ìjọba, kó bá wa kó sí wọn nú, kó Olúwa fúnra ẹ̀ dárí wọn. Ọgbọ́n àtòye tí wọ́n fi ṣe tí ó fi dá, kó Olúwa fi mọ̀ wọ́n. Wala ma sha Allahu la quwwata illa billahil aliyyil azim. Ká ṣe hámínà. Lénìí part 2 ọ̀rọ̀ tá a bá lọ níjẹjọ. Part 2 tèní la fẹ́ sọ̀rọ̀ lórí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti lu ìyàwó èèyàn, lílu obìnrin. Kí lobìnrin lè ṣe tó lè mú kí ọkọ rẹ̀ lù. Àwọn kan tilẹ̀ sọ wípé Al-Qur'ani pàápàá ó dìídì fún àwọn mùsùlùmí ní agbára láti máa na ìyàwó wọn. Ṣé bẹ́ẹ̀ lórí? Ṣé Qur'ani pàṣẹ fún wa pé ẹ lù wọ́n? Tó bá gba kẹ́ gbá lójú, ẹ gbá lójú. Tó bá gbẹ kẹ́ gbá níbùlò, ẹ lù ẹ gbá níbùlò. Ṣé bó ti rí nù? Ìyẹn lá máa yànnàná. Inshallah kọ́lọ́hun kó fi wá mọ̀nà. Àyà tó sọ fún wa wípé ọkọ ló lórí aya, ọkọ la láṣẹ. Àyà yẹn náà ni gbogbo ẹni tó bá sọ pé ká máa na obìnrin wà ní Kùránì, inú àyà yẹn náà ni ó ti bá o. Àwọ̀ wà lọ diagnose rẹ̀, anatomize rẹ̀. Ṣé bí Kùránì ti wí, ṣé bẹ́ẹ̀ náà lórí pé ká máa na àwọn obìnrin wa? Ṣe mọ̀ ń pé àwọn circumstances kan wà tó ṣe pé ní kódà ìyẹn jẹ́ àfà àbí ìyẹn jẹ́ oníwàásí, òun tí ó ti gbàgbé pé àfà lòun, yóò gbàgbé pé oníwàásí lòun, kò ní mọ̀ ìgbà tí ó di ìgbájí lu obìnrin náà. So irú àwọn circumstances yìí kí ni kí ọkọ ṣe? Àwọn obìnrin kan bẹ apinilẹ́mìí ni wọ́n. Òòlù ó sọ pé o ò fẹ́ wàhálà, o fẹ́ yàgò fún wàhálà, o fẹ́ kú òun ilé. Nígbà tó ti mọ̀ pé ó ti bẹ̀rẹ̀ ìjàngbọ̀n rẹ̀, yóò tún wá lọ tilẹ̀kùn, yóò tún dúró náà pé tó wàá lù mí níṣẹ́ Ṣẹ̀fíù, ṣé olóòmọ̀yàn lù ni? Tó bá nà mí lè ní yìí ọmọ àlè ni ẹ́. Àwọn ọkùnrin kan wọn kì í sì fẹ́ gbọ́ kí wọ́n pe àwọn ní ọmọ àlè. Ní kinní náà ó bá gùn, kinní táwọn yìí ó bá gùn, tilé wọn ó bá gùn pé Sáídà, èmi ló pè lọ́mọ àlè, èmi àfi gbù ìgbà làwọn ará ilé ò bá máa lé wọn mú. Ẹ má jà mọ́, ẹ fira yín lẹ̀, àáfà ní ẹ fi lẹ̀, àáfà èmi ní ẹ wò, àní ẹ fi lẹ̀. Lòun náà bá máa sọ pé ayé máa bàjẹ́ ní tí ẹ ò ní dání, olórí burúkú, ọkọ̀ òfò. Èmi ló bá wí ìgbò. Òwòrò eléyìí a wà lọ sínú Suratul Nisa chapter 34. Mala Ibrahim, bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ar-rijalu qawwamuna 'ala an-nisa'i bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim. Masha Allah. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. Tí a bá wo bí wọ́n ti ń bá àyà yìí bọ̀, Ọlọ́run bá ń sọ fún wa pé ní obìnrin
ọ̀nà méjì ni wọ́n pín sí. Ó kọ́kọ́ pín obìnrin sí méjì inú àyà nì. Ó ní fasọ́ọ̀lìhátù, àwọn kàtígórì kan nínú obìnrin lélẹ́yìn. Fasọ́ọ̀lìhátù, àwọn obìnrin tí wọ́n dáa, àwọn obìnrin tí wọ́n níwà, àwọn obìnrin abìwà pẹ̀lẹ́, àwọn obìnrin tí wọ́n kì í dọkọ láàmú, àwọn obìnrin tí wọ́n kì í la bùkátà bọ́kọ lọ́rùn, tí wọ́n kì í gbé ẹrù tó wúwo lọ́kọ wọn lórí, tí ò ní máa pé ẹ máa ra iPhone yẹn fún mi ní gbogbo àwọn ẹgbẹ́ mi mọ́rú fóònù tí wọ́n ń lò, èmi wá ń lo Tecno, gbogbo àwọn Basira nìyẹn, àwọn bíi ń pé àwọn Tolú nìyẹn náà ti ń lo iPhone kí ni ẹ máa ń pè iPhone 14, èmi wá ń lo Tecno, mi nígbà ni ẹ̀dẹ̀ wọn wá sọ pé ẹ̀ lówó ní last week lẹ send 150,000 fábúrò yín, ẹ̀ máa sọ pé ẹ̀ lówó ẹ fún dáàdì yín ní 250,000 pé kán fi tún lẹ̀kúnlé wọn ṣe, ẹ máa sọ pé mi tiẹ̀ nígbà ni ẹ máa ra iPhone yẹn fún mi ni. Fasọ́ọ̀lìhátù, Ọlọ́run ní àwọn obìnrin kàtígórì àkọ́kọ́, àwọn obìnrin tí wọn kì í la bùkátà tágbára ọkọ ògbé, tí wọn kì í làbọ̀ lọ́rùn. Kọ́ ni tààtùn àfìzọ́ tó lẹ́lẹ́lẹ́. Ọlọ́run ní kàtígórì àwọn obìnrin alákọ̀ọ́kọ́ nìyẹn o. Ẹ kíyèsí bọ́lọ́run ṣe pín àyà yẹn o, bó ṣe pín obìnrin o. Gbogbo obìnrin ayé méjì lọ́lọ́run pín wọn sí. Àwọn obìnrin ire, àwọn obìnrin tó jẹ́ pé wọn ò ní máa bọ́kọ ọlọ́kọ ṣáàtì lórí fóònù. Obìnrin míì kò ní sùn aago 12 òru, ọkọ gan ti sùn, kò tí ì ní sùn, ó wà níbi tó ti ń ṣáàtì àlè, yóò wá yíjú sọ́hùn, ara fi aṣọ òbúra bo fóònù, yóò ń bá ọkùnrin boyfriend ní bá ṣáàtì. Ọlọ́run ní àwọn obìnrin eré orí báwọn o, àfìsọ́ọ̀tù lè géèbì ni wọ́n, in tí wọ́n ní ṣe ń gbangba wọ́n ní ṣe ń kọ̀rọ̀ náà, bìmọ̀ àfisọ̀lọ́, torí pé Ọlọ́run ni wọ́n ń wò báyìí, wọ́n ń kíyèsí Ọlọ́run mọ̀ra kàbátù bí ìgbà tó Ọlọ́run ń wò wọ́n ní ibùdíláhà kàánà kàkínni tàrà wàyín lámúntàkùn tàrà òfàyín náà ó kínni yàrá kà wọ́n ó máa ṣe sọ́kọ wọn bí ìgbà tó pé Ọlọ́run ń wò wọ́n báyìí, tọ́lọ́run ranjú mọ́ báyìí, bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ṣe ní kọ̀kọ̀ àti ní gbagba. Ọlọ́run ní kàtígórì A fáwọn obìnrin ìlérèyàn. Àwọn eléyìn ní wọn dìsáàfù kọ́kọ́ ó tírìtì wọn bákan ju kọ́kọ́ wọn ṣe dáadáa sí wọn lọ. Ó wá ní kàtígórì ẹlẹ́ẹ̀kejì, aláàtì takafuna nujusahunna. Wàláàtì takafuna nujusahunna fayizuhunna. Ó wá ní ẹ̀wà ara wọn kàtígórì bí Ọlọ́run fún wa lóbìnrin rẹ̀, má fobìnrin dà wá láàmú, má fobìnrin ṣàdánwò fún wa. Àwọn tọ́lọ́run bá fún ní kàtígórì bí yìí ìyẹn ò fẹ́ lè gbé májèlé jẹ pé àbírú àgbákò obìnrin wo wá rèé. Ọlọ́run wá ní àwọn kàtígórì bí obìnrin làwọn tó ṣe pé nùṣúùsù lọ́rọ̀ tiwọn, àìgbọràn gbogbo ìgbà, kàn jáde ńlé kàn má dágbére fọ́kọ, nùṣúùsù lọ́rọ̀ tiwọn. Àwọn àfáà kan nígbà tí wọ́n máa tú nùṣúùsù ọ̀nà mẹ́ta ni wọ́n tú sí. Àwọn kan ní in tí wọ́n ń pè ní nùṣúùsù òun náà ni kóbìnrin máa kọ orun fọ́kọ rẹ̀, tí ó máa túmọ̀ sí pé wàláàtì takáfù nùṣúùsàwù náà ráwọn obìnrin tí máa kọ orun fọ́kọ wọn. Àwọn kan tú bẹ́ẹ̀, àwọn kan ní anushus òun náà ní kùrújù bílà idni àwòbígẹ́rì isni, kóbìnrin máa jáde ńlé láì dágbére fọ́kọ. Ọkọ ti lọ bí iṣẹ́ ń tiẹ̀, kò ní sọ fọ́kọ, kò ní pè lórí fóònù, kò sì sọ fún un tẹ́lẹ̀ pé òun lọ bí báyìí, yóò sì kú lé, òun náà ń múra yóò jáde lọ. Ọkọ rẹ̀ ò ní mọ ibi tó wà, ìgbà tó bá tóun ní ó tó darí wálé, yóò wá fáwọn mọ́lẹ̀ ti àwọn neighbor ará àdúgbò, yóò fọmọ há káàkiri, ó ti rìnrìn ẹsẹ̀ rẹ̀ lọ. Àwọn àfáà kan ní ti ń jẹ́ nùṣúùsùnù. Ṣùgbọ́n by and large lákòótán ọ̀rọ̀ ni pé àwọn kàtígórì bíi làwọn obìnrin tí ó jẹ́ wípé wọ́n ń lé ọkọ wọn síta tí wọ́n sì bìkítà kí ilé ó dàrú mọ́ wọn lórí, ti ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. Obìnrin tí ó bìkítà kí ilé ó dàrú, bí ó bá dàrú kó dàrú, bí ilé ò bá ní tò kó mọ́ tò. Irú àwọn obìnrin báyìí wọ́n ó kórun fọ́kọ, orun ní kọ́kọ́ o,
bigeri sábàb obìnrin lè kọ oorun fọ́kọ kó sì right bẹ́ẹ̀ ni under certain circumstance a woman has the right to deny sex to her partner ní àwọn lọ́ndà àwọn circumstance kan bóyá iṣẹ́ tó ń ṣe iṣẹ́ wàhálà ni òun náà ti iṣẹ́ tó lọ ń ṣe iṣẹ́ ìdààmú ni iṣẹ́ tó yẹ pé ó ti wà stressed tàbí kó yẹ pé ìwọ náà ló rán iṣẹ́ pé kó lọ bẹ́ẹ̀ gẹ́ta àwọn kankan ó wá lọ Ìdúmọ̀tà ó ti jí kò lé látago 6 àdájí ó bá rélùwé lọ ó bá tírèènì lọ Ìdúmọ̀tà ìwọ náà ló ní kó lọ ra nǹkan ó wá lọ ó dọ̀pù gbogbo ẹ̀yà àti wàhálà Èkó ńgbà tí ó dé láago 10 alẹ́ tó ti rẹ̀ burúkú ó tún sáré wọ kíṣìnì ó tún dáná ó gbọ́njẹ ó tún lè dáná fún ara rẹ̀ òun náà ló tún ní kó lọ lè sí ẹwà ó tún sáré ṣe jànàjànà ó wá ṣe tán ó wá jẹ tán bájínátù rẹ̀ wá ń dìde lábẹ́ rẹ̀ òpònú bọ̀dá ọ̀dẹ̀ òpònú só yẹ kí bájínátù rẹ̀ máa dìde ọmọ ọlọ́mọ tó ṣe wàhálà lọ látàárọ̀ ó ti ẹ̀ ronú pé tó bá ṣe pé wọ́n lo bí irú ọmọ bẹ́ẹ̀ ńkọ́ òtùkìní rẹ̀ tó wá ń dìde tó wá ní ó yá wàrà ẹ wò ó ti rẹ̀ mí jàre látàárọ̀ ẹ wò ó tó bá dẹ̀ dọ̀la ló bá flare up ló bá dàrú mọ́ lọ́wọ́ nírú circumstance bẹ́ẹ̀ tóbìnrin bá kọ oorun fọ́kọ rẹ̀ ó ráìtì o obìnrin tó bá ti ṣe wàhálà tó sì ti wà stressed tó sì ti rẹ̀ ó lẹ́tọ̀ọ́ àti deny oorun fọ́kọ rẹ̀ wọ́n ní ò ṣe ṣí ṣọ́ọ̀bù sí ibi tí ò ti ní mọ̀ ṣe wàhálà fún ìyàwó rẹ̀ Ìdúmọ̀tà ní ṣọ́ọ̀bù rẹ̀ wà Gòròdóòmù ló wà yóò súré lọ jìgbìjìgbìjìgbì aago 4 ni ó ti jí yóò múra fáwọn ọmọ yóò dáná oúnjẹ ó dọ̀nà Èkó yóò tún inú Èkó náà tó lọ náà kò ní ṣọ́ọ̀bù náà yóò tún máa káàkiri yóò máa ru ọjà kiri ń bẹ̀ pé kówó lè pé gbogbo wàhálà yìí náà ni ó ṣe lọ nígbà pé owó gan náà ìwọ náà ò mówó lẹ̀ tààrà ò ní mówó lẹ̀ tààrà kan èyí tó pọ̀ jù ń bẹ̀ náà owó ara rẹ̀ ní fi ń ṣe yóò ṣe bẹ̀ náà 1,000 naira ló múlẹ̀ lówó ọbẹ̀ ṣé 1,000 naira ká ọbẹ̀ láyé tá a wà yìí gbogbo dáadáa yìí náà lù wọ́n náà ń ṣe tí wọ́n náà ò gbádùn kan tààrà náà ó wá ń fi ọ́zù tiẹ̀ sọ̀pọ́ọ̀tì rẹ pé káyé ẹ má bàa yọ ọ́ lẹ̀ níjọ́ tó bá fún ẹ láàyè oorun ni o níjọ́ tó bá ní òsáàyè kò sáàyè ni bó ṣe kó o so okùn ṣòkòtò rẹ kó o so dáadáa àbí kó o wá okùn kó o fi so bájínátù rẹ nígbà ń yọ ọ́ lẹ́nu. àwọn á ní anoshus àwọn obìnrin tí wọ́n kọkílé ó dàrú obìnrin tí ń lọ aṣọ ọmọkọ rẹ̀ lọ́rùn òkú méjì á sùn léni ni tó bá ń nà mí léni ọmọ àlè ní ẹnájímù ọkọ rẹ̀ ní bá wí wọn wà á nà mí ni ò ní nà mí kẹ̀ tí ó ń fi ọkọ rẹ̀ làkàlàkà báyìí ṣe lórí ẹ̀ burú ni nà mí olórí burúkú ọkùnrin nà mí náà tó lè nà mí ni ọlọ́run ní aláàtì takafuna nushusahuna faizuhunna ọlọ́run bá ní àwọn obìnrin kátígórì B ẹni ọlọ́run bá darú wọn sí lágbádá ya Rasulullah tí ó lọ látàárọ̀ obìnrin tí ò dágbére fọ́kọ tó jáde nílé látàárọ̀ tó tún wá dé tọkọ wá ní àná fi ń bolo wá lọ látàárọ̀ aago 6 mi ti wà nílé ń bolo lọ kọ́ ń bolo lọ níjọ́ wo ni wọ́n jáde rí tèmi bí ẹ léèrè tó dé tèmi wá bí ẹ léèrè pé bolo lọ àbí right kan náà kọ́ lájọ ní ṣé mi bí ìwọ léèrè pé bo ni wọ́n lọ tèmi wá dé tó wá ń bi mí léèrè pé bo ni èmi lọ bolo lọ kọ́ ìbòòrò ni irú àwọn obìnrin bẹ́ẹ̀ tóbìnrin bá rí báwọn àwọn obìnrin pa mí ń kú sórí bẹ́ńbẹ́ àwọn àgbákò obìnrin máa pọ̀ lórí ilẹ̀ obìnrin mi ò lọ mú ọ̀bẹ fúnra ẹ̀ náà ní ó wọ kíṣìn yóò sì lọ lè mú ọ̀bẹ akọ̀ lóhùn ń bọ̀ ni ó sọ fọ́kọ
ó sì wọ kíṣìn á sì mú ọbẹ̀ yóò sì máa bọ̀ ó rò pé ó fẹ́ wá gún ọ ni kò gún ọ á ní gbà tó bá ti gbà lọ́yọ̀ tán ni gún mi ó yá gún mi Bọ́lájí àní kò gún mi sẹ́ẹ̀ gún mi ò ní kúre tó bá gún mi kò ní dáa fún ẹ tó bá gún mi. Alukurani ní tẹ́ ẹ bá wá há sírú obìnrin bẹ́ẹ̀ lọ́wọ́ kí lẹ́ ṣe ìṣù ọ̀nà àkọ́kọ́ ntẹ́ kọ́kọ́ ṣe nígbésẹ̀ lérí obìnrin bẹ́ẹ̀ lórí òun náà ni pé ẹ máa ṣe wáàsí ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa sọ̀rọ̀ tútù ẹ sọ̀rọ̀ Ọlọ́run létí rẹ̀ wáàsí kọ́ ni ká búyàn o wọn ni ó máa bú o ni wọ́n náà wá kí ebú bẹ̀rẹ̀ ìyẹ́ ẹ ló fi jọ gbogbo kan máa fàjọgbọ̀n orí burúkú tí ìyẹ́ ẹ ṣe kù lọ́dọ̀ bàbá ẹ̀ orí burúkú tí ìyẹ́ ẹ ṣe kù lọ́dọ̀ bàbá ẹ̀ ni wọ́n náà túra wọlé àbí òṣì tí ìyẹ́ ẹ ṣe kù ni wọ́n náà túra wọlé eléyìí ìṣe wáàsí o ó ti di 50-50 nìyẹn o irú ọwọ́ tó nà sí ọ ni wọ́n náà ṣe kí ni ló nà sí padà o ẹjọ́ dáràn lábẹ́ òfin ṣẹ̀ríà ni ìṣú únà tí wọ́n wí sọ̀rọ̀ tútù fún bá a sọ̀rọ̀ tútù tó bá wá mọ̀ pé o mọ̀rọ̀ tútù sọ invite àwọn èèyàn tí wọ́n bẹ̀ bá a sọ̀rọ̀ tútù ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ tínú rẹ̀ ó fi máa rọ̀ ó ní ìdí kó máa gbọ́ wàásí dáadáa. ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tútù fún tí wọ́n ń bá a sọ tí wọ́n ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ ṣe rí ìsọ̀rọ̀ tútù fún yàn ìsọ̀rọ̀ Ọlọ́run fún yàn kò dìgbà tí yàn bá kéwú àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn kéwú tí wọ́n bá sì ń sọ̀rọ̀ báyìí yóò mọ̀ pé ọ̀rọ̀ ọgbọ́n ni wọ́n ń sọ yìí ọ̀rọ̀ tí yóò máa rí tírèsì ẹ̀ nínú tírà wọ́n sì kéwú wàá bá a sọ̀rọ̀ pé à bí n pé gbogbo ohun tó ń ṣe yìí ẹ̀san á ké lórí àwọn ọmọ má jẹ́ kẹ́san burúkú ké lórí àwọn ọmọ wa ìwọ náà wò ó ní pé bó ṣe ń lọ́ọ̀kì aṣọ mọ́ mi lọ́rùn ṣó dáa bó ṣe ń lọ́ọ̀kì aṣọ mọ́ mi lọ́rùn wà àwọn ọmọ ló ti bí kalẹ̀ yìí irú ẹ̀kọ́ ò ló fẹ́ káwọn ọmọ yìí kọ́ lára wa táwọn ọmọ yìí bá ń rí bó ṣe ń ṣe yìí táwọn ó máa inculcate bad culture sínú ayé wọn ni Tóyìn já àwọn ọmọ wa ti ń dàgbà Tóyìn bá a sọ̀rọ̀ tútù jẹ́ kó sì reason àmọ́ àwọn ẹranko ń bẹnu obìnrin tó yẹ pé kò sí irú ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá sọ láyé kò ní gbọ́ inú wáàsí tẹ́yìn túrò pẹ́ ń ṣe fún ibẹ̀ ní òtútù fa nǹkan kan yọ pé èmi ní ṣètánì àbí Sálíù òun ṣàwùsùbí láì mí náà ṣètánì ọjọ́ ṣé mi ní ṣètánì Sálíù ìtúwọ̀ rò pé kó tó fi sá fún wàhálà ní ó bá tún di nǹkan kan mú nínú wáàsí yẹn bóyá àwọn sọ pé já máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run ò fẹ́ ru eléyìí ní ó bá tún dì mú ṣe èmi lọ́lọ́run ò fẹ́ àbí èṣù ló ń fẹ́ mi àbí àléyàn burúkú ni ẹ fẹ́ mi èèyàn burúkú ni ẹ ò dáa èmi lọ́lọ́run ò fẹ́ ṣé ìwọ lọ́lọ́run wá fẹ́ ìwọ alábòsí burúkú ìwọ tó dáa ìwọ sì rò pé kò sọ̀rọ̀ Ọlọ́run fún ni tóbìnrin bá wá rí bẹ́ẹ̀ Al-Qur'ani ni wajuruhunna tẹ̀síwájú. wajuruhunna fil madajihi wadribun. ó wá ní tẹ́ ẹ bá sọ̀rọ̀ Ọlọ́run tó yẹ pé ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ ní kẹ́ ẹ bá sọ gan ń tún yíwọ́ mọ́ yín lọ́wọ́ ni. tó bá wá di bẹ́ẹ̀ ijuruhunna fil madajihi ujuruhunna fil madajihi má bá a sùn mọ́ náà ní pàṣán oorun súnsùn ìwọ náà kẹ̀yìn sí fílímù dọ́jì ẹ̀jọ̀ sùn lórí bẹ́ẹ̀dì náà ni o àmọ́ má fi lọ tó bá fọwọ́ ra ẹ lára ńlẹ̀ tó tẹ́mi ẹ bá gbé ẹ wà Al-Qur'ani tẹ́mi ẹ bá gbé kẹ́ẹ̀jọ sùn lórí ibùsùn kó máa fọwọ́ ra ẹ lára tó sì ti mọ bí kóòdù rẹ wà pé ibu nípùsì orí ibi orí ọyàn tóun bá ti fọwọ́ kàn iná máa gbé ọ ló bá fọwọ́ kàn bí tí iná tí máa gbé ọ tẹ́mi ẹ̀ bá wá gbé pé wá jùrú ọ̀nà fílímù dọ́jì pé àìpín tó ṣe yẹn ó ṣe kí ni o
ó dùn ẹ́ dé gáyà òun náà mọ̀ pé ní tóun ṣe yóò dáa tó ti mọ̀ ẹ́ tó mọ̀ pé bí kóòdù rẹ wà ní pé irun àyà rẹ ń tẹ́ bá ti rárá fọwọ́ ta tóró báyìí tó tàpù ẹ̀ iná ti gbé mú rí fún rẹ̀ èyí fọwọ́ kan bẹ̀ ń tọ́ bá ti fọwọ́ kan báyìí iná gbé nù ẹlẹ́tíríkì dé tẹ́mì rẹ bá wá gbé tí tó bá yẹ pé lóòótọ́ ni àìgbọràn rẹ̀ agídí tí ń ṣe tó ló lágídí tó yẹ pé lóòótọ́ ló dùn ọ́ tó sì fẹ́ kó yí padà tó bá fọwọ́ kan kíní ibi tí náà ti máa gbé ọ̀hún kíní máa wà gbé ọ kó wá kọ́ kó yẹ́yìn kí Jagunlabi sì mọ́ dìde ìgbà náà yóò wá mọ̀ ọ́ lọ́rùn àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ yóò rí irò kí ló wá dé mo dẹ̀ wá ń ṣe mo dẹ̀ ń fọwọ́ kàn yín látẹ̀kùn ẹ̀dẹ̀ ń yẹ́yìn ó wàá jókòó kò kọ ọ̀ràn yẹ́yìn mọ́nù tó bá ti rí báwọn tó bá ti fúnra ẹ̀ voice out nípa kíni kan náà kíni mo ṣe fún yín mo dẹ̀ wá ń fọwọ́ kàn yín ó wàá jókòó lórí bẹ́ẹ̀dì yẹn ó wàá ní kó dìde jókòó ẹjọ́ wá jókòó ẹ kọjú síra yín wàá máa rojọ́ ohun tó ṣe fún un Fásilà jókòó dìde jókòó ń fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ojúlọ̀rọ̀ wà sórí wàá bẹ̀rẹ̀ sí ní ka gbogbo nǹkan yẹn tó dùn ọ́ lọ́rọ̀ rẹ̀ ń tí ń ṣe òun máa wá tójọ́ yẹn fún un wọn náà wò ní ìjẹta ṣáwà nìkan la wà nínú ilé ni kó jẹ́ pariwo tiwa ni wọ́n máa gbọ́ ní gbogbo ìgbà tí má tiẹ̀ ṣe nǹkan tó dùn ẹ́ ṣébi tó o ti ń pariwo lé mi lórí yẹn ló ti yẹ kó o pariwo lé mi lórí ṣebí wàá ní sùúrù ká jìjọ wọnú yàrá kó o dẹ̀ sọ fún mi pé mo ṣe nǹkan bá ó dùn ẹ́ wàá wá bẹ̀rẹ̀ sí ní bá a sọ̀rọ̀ pẹ̀lú ohùn tútù tó bá tún fẹ́ gbé láláriwo lóru wa ní sùúrù ẹ wàá jọ sọ ẹ sì parí ẹ̀ síbẹ̀ ẹ wo ń tálí Kùránì ń kọ́ wa o ẹnìkan wá ní Kùránì ní ká gbá wọn ní blow ká lù kéèyàn fòyọ dànù ó wá ní tẹ́ ẹ bá tún wá ṣe léyìn fún tó wá tún wá jẹ́ pé alágbàákò obìnrin ni tí oorun sísùn gan tún lè nà án ní kò ká lára ṣe pé àwọn obìnrin kan wọ́n fẹ́ kàn kúndùn kán bá wọn lò pọ̀ torí pé ní ọkọ máa ń bẹ̀ wọ́n bá lò pọ̀ ni odidi ọdún kan bọ́kọ òfin lọ̀ wọ́n kò tiẹ̀ wọ́n tiẹ̀ rí rò àwọn gan ò tiẹ̀ ara ọkùnrin lóbìnrin míì ní so kò tiẹ̀ tipátipá gan ni tọkọ bá ń bá a ṣe lọ́wọ́ kò ní máa dùn rẹ̀ tí wọ́n máa ṣe fẹ́ lòmíì tí ó máa fi ríngì tónù sí òun kàn máa wẹ̀wẹ̀ ní pé kí ni ṣáàṣì tó fẹ́ ṣe kí a kò bọ́ọ̀lẹ̀ kò rí sádùn kí lè ń ṣe ṣé o ti ṣe tán yóò kọ̀ wò báyìí ni ó tún dìde àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ tó wá lọ jẹ́ pé irú ẹ̀ ni alágbàkọ ara tiẹ̀ tí kò mọ nǹkan yẹn sí pàṣán Al-Qur'ani ní wadribunna wahjuruhunna fil madaji wadribun. Ó ṣẹlẹ̀ yìí pé ní àwọn lárúbáwá kí Ànábì Muhammad tó dé sallallahu alayhi wa sallam wọ́n máa ń na obìnrin wọ́n ti ní kọ́ṣọ̀ pé kán na obìnrin ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì máa ń tírìtì àwọn ìyàwó wọn gẹ́gẹ́ bí ẹrú. ìgbà Al-Qur'ani wá dé ààyè ilé yìí kọ́ ló kọ́kọ́ wá lọ sí 19 nínú Suratu Nisa'i verse 19 ìyẹn ló kọ́kọ́ wá ìyẹn ni Qur'ani fi wá change orientation wọn báńkà àyà 19 nínú Suratu Nisa'i. Ìyẹn ló ti kọ́kọ́ wá o. wala taduluna litazhabu bibadi ma ataytumuhunna illa an yatina bifahishatin mubayyinatin washiruhunna bilma'rufi fa in karihtumuhunna
فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. ẹ wá àyà tó ti kọ́kọ́ wá ẹ̀wọ̀n táyà ní í sọ ibẹ̀ yẹn lọ́lọ́run ní ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ lódodo verse 19 ká tó dé 34 láti kọ́kọ́ kan 19 ó ní ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ lódodo láàyè yìí lò lákùn à ń tẹ́rì iṣu ní sáà kárí án. àṣà tó wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ lárúbáwá ni pé wọ́n máa jogún obìnrin tí ẹnìkan ti fẹ́ tẹ́lẹ̀ nínú fámìlì wọn ọkọ rẹ̀ wá kú wọn aláwọn gbẹ́sẹ̀ lé ìbíyàwó bọ̀dá àwọn ni ẹ̀tàn kìíní yẹn pèsè bíyàwó bọ̀dá àwọn ni kíni ọlọ́run wá kọ̀ fún wọn pé lè máa fi tipátipá ṣe kíni o jogún obìnrin àkọ́kọ́ nù ó wá ní wà látàdùlù una litẹ́sàbù bíbáàdì máa àtẹ̀tùmù una. wà látàdùlù una litẹ́sàbù bíbáàdì máa àtẹ̀tùmù una ilá ayatina bifahishatin mubayyinah. Alukurani ní ẹ sì gbọ́dọ̀ fi ìnira bá obìnrin lò ẹ gbọ́dọ̀ ní lára kó a sọ pé débi pé yóò sọ pé òun ò fẹ́ yín mọ́. àwọn lárúbáwá máa ń ṣe é tán bá ti san sàdáàkì fóbìnrin tán fi fẹ́ wọ́n wàá fara ní lẹ́yìn tán ti ń bá a sùn wọ́n fara ní débi pé yóò fúnra ara rẹ̀ sọ pé òun ò ṣe kíni òun ò ṣe mọ́ tó bá ti wá lóun ò ṣe mọ́ òun tó fẹ́ máa lọ òun tán fẹ́ yà wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ òun ẹ̀tọ́ obìnrin yẹn ni kí ó dá in tí wọ́n kó wá nígbà tán fẹ́ fẹ́ kó san ìlàjì padà fún Àlùkùránì ní ìyẹn náà kò tún wọ́ọ̀kì mọ́ ẹ̀bọ́ lọ ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n ń ṣe tẹ́lẹ̀. ó wá ní ilá ayé àti náà bí fahishatin mubayyinatin. àfi tóbìnrin bá ṣe panṣágà tó ṣàgbèrè lábẹ́ ọkọ tó ń yàlè tẹ́ ẹ̀dẹ̀ kapó ń yàlè tẹ́ ẹ tún lẹ́lẹ́rìí irú obìnrin bẹ́ẹ̀ irú ìwàkiwà yẹn ẹ lè fi bá a lò títí tí ó fi voice out fún ara rẹ̀ pé òun ṣe kíni òun ń lọ obìnrin tó ti ń yàndí tọkọ sì ti mọ̀ ó wá pretend bí ẹni pé òun ṣe kíni bí ẹni pé tọkọ wá pretend bí ẹni pé òun ò mọ̀ ó wá change sí nínú ilé títí tí obìnrin yìí ó fi fúnra ara rẹ̀ sọ pé òun ṣe kíni òun lọ nígbà kókó ti ní option B síta ó ti lẹ́lòmíì ó wá ní wa'ashiruhunna bil ma'rufi ẹ fi dáadáa máa báwọn ìyàwó yín lò ibi à ń lọ gan nu ó wá ní dáadáa ní kẹfì máa báwọn ìyàwó yín lò fàyín karihtumuhunna tóbìnrin yín bá ń ṣe nǹkan tí ò tẹ́ yín lọ́rùn lábẹ́ yín ó wọ̀wọ̀kúwọ̀ ni kò mọ̀rọ̀ sọ kò mọ̀nà dá oúnjẹ rẹ̀ kì í jiná bọ̀rọ̀ oúnjẹ rẹ̀ kì í tètè rẹ́dì tó bá ta bá ní ó dáná yóò lo wákàtí méjì lórí à ń déta wákàtí kan lórí à ń gbé ráìsì kaná bó bá àgàgà kó fẹ́ rò màlà wákàtí kan lomi èlò kó tó hó àmàlà ò tún ní jiná láàmà rí èlùbọ́ àbújá ẹ̀jẹ̀ kù láàrin àmàlà ọlọ́run ní tí ẹ bá wá nírú àwọn obìnrin tó yẹ pé ìwà rẹ̀ ò dùn mọ́ yín nínú fàṣà àǹtẹ̀kìràwò ṣe àwọn wáyé jí aláàláwò fèé kẹràhùn kẹsì. ọlọ́run ní tòun ti bẹ́ẹ̀ náà ẹ fara dà wọ́n kò ní kán lù wọ́n o ó ní kán ṣe kí ni ó ní kán fara dà wọ́n ẹgbọ́n tí àyà yìí wí ẹ fara dà wọ́n torí pé obìnrin mi kò ní mà wá hù lọ́dẹ̀ ọkọ ṣùgbọ́n á jẹ́ kó bí ọmọ alálùbáríkà fọ́kọ yẹn á fi nǹkan ìdùnnú pààrọ̀ ẹkún ọkọ yẹn lára rẹ̀ gbogbo ẹkún tọkọ ń sun lórí ẹ̀ ní pé obìnrin yìí gbogbo ìgbà ní fìnira kan nínú lára á sọ̀rọ̀ sóhun bí ẹni pé òun ò jẹ́ èèyàn bí ẹni pé Ọlọ́run kọ́ ló dáhùn
tó bá bẹ̀rẹ̀ sí ní bú òun báyìí yóò bú òun débi wípé òun máa sunkún ni. Gbogbo ohun tó ń ṣe yẹn Al-Qur'ani ní máa wo bẹ́ẹ̀ o mọ irú dáadáa tá a fẹ́ padà fàyọ lára rẹ̀ fún ọ. Náà fi máa ń pòwe pé nínú kòkò dúdú ìní ẹ̀kọ́ funfun tí jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó burú tí wọn kì í níwà àwọn ni wọ́n sábà máa ń bímọ rẹ̀ jù. Lọ́mọ ó bá brilliant burúkú tàbí kó bímọ kọ́mọ wa níláárí. Àní fìyà méjì jẹ òkú ìgbẹ́ ládùúrú sọ́fánẹ́sì tó sọ́fà lára ìyàwó rẹ̀ ń tó sì faradà á wàá jẹ́ kó padà rí dùnnú lọ́nà bòmíì. Wáyà yẹn ló ń ṣe kì oyin á fún ní dùnnú lọ́nà bòmíì. Ọlọ́run ọba ní ẹtì wíńdò yìí Ọlọ́run ọba ní wáyà jẹ́ Allahu fi kéránkẹ̀ sí ráhùn bí yẹn bá faradà á padà lè sọ ẹkún rẹ̀ di ìdùnnú lọ́nà bòmíì fún ìyẹn ni tó bá faradà o. Now gbàtáyà yìí wá sọ̀kalẹ̀ àwọn lárúbáwá tí wọ́n ti lu ìyàwó wọn tẹ́lẹ̀ ni wọ́n bá lu obìnrin mọ́ náà bá stop gẹ́gẹ́ bí tí àyà yìí ṣe kí ni tó sọ. So àyà eléyìí àyà 19 ó wá láti wá tún kọ́ṣọ̀ wọn tó wípé ẹ má na àwọn obìnrin tó burú mọ́ ẹ faradà wọ́n wọ́n bímọ tí ó yàn tí ó jẹ́ alálùbáríkà wọ́n bí ògo òdílé fún yín. Náà bá gbọ́ náà bá lọ̀ wọ́n mọ́. Nítorí wá padà tẹ̀lé ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní hùwà bàjẹ́. Àìgbọràn wọn bá peléke, agídí wọn bá peléke. Nígbà àwọn ló wá rí bẹ́ẹ̀ náà bá tún padà lọ làwọn ọkùnrin àwọn mùsùlùmí bá lọ complain fún Ànábì Muhammad. Àtìgbà tí àyà tó sọ pé báyìí ti sọ̀kalẹ̀ àwọn ò gbádùn àwọn ìyàwó àwọn mọ́ àwọn ò sì lè fọwọ́ kàn wọ́n. Lọ́lọ́run fi wá padà wá sọ àyà ti nọ́mbà 34 yìí kalẹ̀ pé àwọn obìnrin tí wọ́n bá rí báyẹn tí wọ́n ya aláìgbọràn àwọn obìnrin tí wọ́n bá ya aláìgbọràn tí wọ́n ya ẹhànnà mọ́ yín lọ́wọ́ yìí ìtẹ́ ṣe fún wọn láyà ti 34 yẹn fi sọ̀kalẹ̀ bá ń tún àyà 34 yẹn kà àrìjá ẹ̀wò láti fi wà láti tàkáfúnà. wà láti tàkáfúnà nùsùsàúnà báyìzúnà. Ó wá ní ẹ máa fi wáàsí bọ́ wọn ẹ fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. Ẹ̀kọ́ orun tí ò bá wá gbọ́ ẹ̀fọ̀run jẹ́ níyà ẹ̀fọ̀run dùn. Ṣé gbogbo obìnrin ni wọ́n máa ń forun dùn tí ń gbọ́rọ̀? Tó bá tún wá kọ̀ntínú ló ṣe wá kan wádìrìbù unà. Ibi wádìrìbù unà yìí ọ̀nà méjì làwọn àfáà tú sí. Àwọn kan ní lílù ní o kí wọ́n lù wọ́n. Àwọn kan wá ní a lọ wo àwọn bòmíì tí Kùránì ti lórú lúgà yẹn. Ṣé lílù náà ló ṣe kíni? Ló túmọ̀ sí ẹja wa lọ wò káwá jìjọ wò bóyá ǹjẹ́ lúlù ni ní ń sọ àbí lúlù kọ́. Ẹ lọ sí súrátù Tọ́ha àyà 77 nínú súrátù Tọ́ha níbi tó ti ní fàdìríbùlà ń tọ̀rí kọ́n filibari yabasan fàdìríbùlà ń. wàlàkọ́dí àwọn ẹ̀nà ilá Musa anyasiri bíbádì fàdìríbùlà ń tọ̀rí kọ́n filibari yabasan látàháfù dákan wà látàṣà. Al-Qur'ani sọ ní súrátù yìí inú àyà tán kà yí pé fàdìríbùlà ń apàṣẹ fún Mósè wípé ìdíríbùlà ń tọ̀rí kọ́n báwọn ṣe ohun ya ọ̀nà kan jáde látinú òkun ṣe ohun ya ọ̀nà kan jáde látinú òkun. Èdè tó lò yìí tá a tún sí ṣe ohun ya yìí náà ló lò nígbà tó ń sọ̀rọ̀ èyí tí wọ́n tú sí ẹ máa nà wọ́n ìdírìbù tó bá jẹ́ pé lílù ni níbí yìí nítorí ẹ ká tú sí ni pé ìrẹ Musa báwọn máa na ojú ọ̀nà kan
ṣéyàn máa ń na ojú ọ̀nà. Tún lọ sínú Suratul Hadid aya 14 faduriba bainahum bisurin lahu babun batinu fi rahmatu. Inú Suratul Hadid 14. ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور. Ó tí ká bẹ̀ gangan o. Ibi faduriba bainahum bisurin lahu babun inú Suratul Hadid. Nínú ibẹ̀ yẹn náà Ọlọ́run tún lo èdè yẹn náà ń bẹ̀ wípé wọ́n ó ṣe ohun ya àlàfo gàgá kan kalẹ̀ fún wọn ń bẹ̀. Wọ́n ó ṣe ohun ya gàgá kan fún wọn ń bẹ̀. Nínú eléyìí náà a tún rí 13 verse 13 ni verse 13 ló wà faduriba bainahum bisuri lahu. faduriba bainahum bisuri lahu babun batinu fìrà. Now èdè tán tún sí ẹ máa lu àwọn obìnrin yìí náà ni wọ́n tún lò fún ìyá ń bí. Tá a bá wá fẹ́ pick meaning yẹn láti inú bí wọ́n ṣe lò ń bí, tá a bá fẹ́ pick ẹ̀ wá síbi tí wọ́n ti ń sọ̀rọ̀ àwọn obìnrin yìí yóò máa túmọ̀ sí pé fadiribu una ẹ ṣe ohun ya pẹ̀lú àwọn obìnrin yìí, tí ó máa túmọ̀ sí pé ẹ yàgò fúnrú obìnrin bẹ́ẹ̀. Obìnrin tó wàhálà ẹ bá ti pín lẹ́mìí débi pé ẹ ṣe wáàsí fún, ó tún sọ wáàsí dọ̀ràn ni. Bẹ́yìn ṣe ń ṣe wáàsí yẹn lòun ó bẹ̀rẹ̀ orin Àyìnlá Ọmọwúrà. Ó ti kà á pé ẹ wá bú òun lòun, òun náà ó máa fi orin bú yín padà. Obìnrin tẹ́ pa àwọn afáwà pé kí wọ́n ṣe wáàsí fún táwọn afáàdé tán ní sọ̀lú ala nabil karim tí ń fi yín tẹ fóònù. Làwọn bá ní alájà yín la fẹ́ bá sọ̀rọ̀ o, mò ń bọ̀ ẹ máa sọ̀lọ̀ ẹ máa sọ̀rọ̀ yín, ó sì ń ṣáàtì lọ́ntì ẹ̀. Ń bò dé stage kan ó ń wo stétọ́ọ̀sì, àwọn stétọ́ọ̀sì tí ń wò yẹn náà lẹ́rí pé náà yẹn tún sọ̀rọ̀ sí tàlẹ́ lóòkìní owó ọkọ lóòkìní yẹn wọ́n ṣáà làwọn àfáà ń bá wí. Kí ni wàhálà ṣe wá pọ̀ báyìí? Kí ló dé? Àtọ́mọ̀ máa ṣe wá sí ṣé wọ́n lè lọ sí mọ́ṣáláṣí ebí tí iná fi ń gbọ́rọ̀. Àṣé kí n máa tẹ fóònù mọ́ ni? Ló bá dìde ló bá work out. Ṣé pé wá sí òwúlò fi léyìn mọ́? Wájùrú náà fílímù dọ́jú yẹn tún jọ sùn, ó kẹyin sí, kò tún ríro, ó tún pòṣé. Wàá mọ̀, wàá fẹ́ la, àárẹ̀ ni tó máa dùn. Ìwọ síré ló lè mú kíní ìmọ̀ra ọjọ́ méjì yìí, ó tún fẹ́ ṣe ṣìnà. Wádìrì bóhùn náà ẹ yàgò fún obìnrin bẹ́ẹ̀ ẹjọ́ máa bá tiẹ̀ lọ. Má jẹ́ ó mú ẹ kọlu Ọlọ́run, má ṣe lọ́hùn lára rẹ̀. Ká tún lè wá mọ̀ pé lílu obìnrin gan àdìsí ṣe léèwọ̀ pé a gbọ́dọ̀ nà wọ́n. Lára àdìsí tó ṣe léèwọ̀ tá bá lọ wọnú Sahih Abu Dawuda. Anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa at'imuha idha ta'imta waksuha idha iktasaita wala tuqabbi'il wajha wala tadrib. Anabi ní gbogbo tó bá ti ń jẹ ló ń jẹ, ìyàwó rẹ̀ náà wá lọ jẹ o. Kì í ṣe kó máa jẹun. Ọkùnrin míì yóò ti yà sí ìsọ ológunfe arànkúnlẹ̀ báyìí yóò tó kú ṣòkòtò. Ẹ mú àmàlà mẹ́fà wá, kí ni ká fi sí? Ẹ mú abọ́ọ̀dì ṣó wà ẹ fi sí méjì. Pọ̀nmọ́ ń kọ́ tó rọ̀ dáadáa ẹ fi mẹ́ta sí. Ògúnfe ẹ fi méjì sí. Tó bá jẹ gbogbo ẹ̀tàn yóò àwọn máa lọ lé, ìyàwó sì wà nílé. Eléyìí kò tẹ̀lé súnà Islam. Tó bá ti fẹ́ jẹ ìwà àtìyàwó rẹ̀ ẹjọ́ gbọ́dọ̀ jẹ ni. Wà kìsúha ìdàkítàsẹ́ta tó bá ti mú ẹ tó ń raṣọ mọ́ ra tiẹ̀ náà. Ẹ ṣe kìíní dáadáa ni. Àbí kíkẹ́ kí wáyà bọ́ kìíní tó wá di wàhálà báyìí. Wákìsúha ìdàkítàsẹ́ta
gbogbo ohun tó bá rà láṣọ máa ra tiẹ̀ náà. wala tuqabbil wajha o gbọ́dọ̀ gbá lójú o, inú ò gbọ́dọ̀, ẹ̀yìn ni kò dúró sí, inú ò gbọ́dọ̀ bí ẹ títí kó wá di ìgbájúlù pé gbá ojú wèrè dànù. Ta ló lọ́mọ òfò, ta níyàwó òfò? Ànábì ló gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. wala tadrib o tún gbọ́dọ̀ lù pé màá fi blow fọ́ lójú ni. tó bá lóhun yí olórí burúkú màá fi blow máa kán apá ìdánù. inú àdìsí míì tí Abi Dawuda tún gbà wá, ó ní at'imu unna mimma ta'kulun, ẹ máa fún wọn lóúnjẹ tẹ́yin náà ń jẹ. waksu unna mimma taktasun, ẹ máa wọ aṣọ tẹ́yin náà ń rà, ẹ máa ra tiwọn náà. wala tadribu unna, ẹ má lù wọ́n o. wala tuqabbihuhunna, ẹ sì gbọ́dọ̀ gbá wọn lójú o. tá a bá tún lọ wo inú Sahih Abu Dawuda, ó tún sọ ń bẹ̀ náà bákan náà. so eléyìí já mọ̀ pé àṣẹ ìwọ ni. ìgbà tí ànábì wa Ayuba alayhi salatu wa salam tó ṣe rírí pé òun ó na ìyàwó òun, ànábì Ayuba sick fún 17 years ló fi wà lórí àárẹ̀. àwọn kan láàrin ìgbà tí wọ́n ń dùṣẹ́ pé aláàárẹ̀ wọ́n máa kálukú máa ẹ̀fún wọn wọ̀n tú ìmọ̀ eléyìí ó mọṣẹ́ wá, ẹnìkan wá àṣé ṣètánì èèyàn ni, àṣetánì ó máa gbé àwọ̀ èèyàn wọ́n jọ míì tí ó wà láwọ̀ èèyàn, kódà ó lè múra dáadáa tí yóò rò pé èèyàn gidi ni. ló bá dé ló bá ní pé bàbá tó ọkọ rẹ tó síkì tí ò lè dìde ńlẹ̀ yìí, wọ́n bá dẹ̀ ra òbúkọ kékeré kan fi ṣètùtù fún. òbúkọ yẹn tán bá ti ṣe kan gbé wá sí di èṣù, ara ẹ̀ máa yá, sára ẹ̀ máa yá, lára ẹ̀ máa yá. torí wọ́n ti pẹ́ lẹ́nu ẹ o. ni ìyàwó ànábì Àyùbá ló bá lọ lè sọ fọ́kọ rẹ̀ lórí ìdùbúlẹ̀ ààrẹ pé tó wọ́n ní káwọn ṣètùtù sí di èṣù, para yín máa yá. ànábì Àyùbá ò sì lè sọ̀rọ̀ níbi tó wà, ṣùgbọ́n fọwọ́ sọ fún un pé rárá kò sọ́nà ń bẹ̀. ibẹ̀ lànábì Àyùbá ti pinnu pé wọ́n sọrú ẹ̀ fún ọ, ó dẹ̀ gbé wá bá mi, ìwọ ìyàwó ànábì Ọlọ́run, ṣé ó yẹ kíyàn bẹ́ẹ̀ sọrú ẹ̀ kó yẹ kó gbé e ṣépè? ó di Allah, ó tún wá sọ definitely ó ti accept. ànábì Àyùbá wá lérí pé tára òun bá fi yá òun ò lù ní 100 bílálà. àyà yẹn wà nù Kùránì inú suratu Sọ́ọ̀dì ló wà verse 44. kùsìbí àdìkà dígísán fàdìrípì ìwàlà tanes. Sọ́ọ̀dì ló wà 44. kùsìbí àdìkà dígísán fàdìrípì ìwàlà tanes. iná wájàdínà òsọ̀bìrán ní mẹ́lẹ́àbdù ìnáwó àwọ̀. nínú àyà eléyìí ànábì Àyùbá ti lérí pé òun á nà 100 bílálà, pé ìgbàkigbà tára òun bá yá òun ó lu arábìnrin náà 100 bílálà. naam, ara ẹ̀ wá yá. ó wá kú kó mú ìlérí ẹ̀ṣẹ̀. Ọlọ́run wá sọ fún ànábì Àyùbá pé ó lè na obìnrin ní 100 bílálà, níbo nìyẹn wà? ní ò sínú ṣẹ̀rí àwọ̀ Ọlọ́run. Ọlọ́run ti fọlọ́run búra kó òun ó ṣe. tí èèyàn bá sì fọlọ́run búra tí ò ṣe, ọ̀ràn tún ni. Ọlọ́run wa ni ó dá tó bá wá rí bẹ́ẹ̀. dígísá ni kó lọ wá ìmọ̀ ọ̀pẹ ṣe mọ̀ pé ewé máa pọ̀ ní ara ẹ̀. wá ìmọ̀ ọ̀pẹ tó ní tí ó ṣẹ̀ ń bọ̀ tí ò tí ì gbó púpọ̀, ṣùgbọ́n tí ewé bíi kíní yẹn ṣe mọ kíní kan báyìí tó máa ń yọ láàrin ògómọ̀ ọ̀pẹ, èyí tó ṣẹ̀ṣẹ̀ fresh tó ṣẹ̀ṣẹ̀ yọ òun, màrìwò yẹn tó ṣẹ̀ṣẹ̀ táwọn sẹ̀lẹ̀ máa ń lò òun, ṣé màrìwò ni tó bá ti fà á tu kíní yẹn ó máa ń pọ̀ lára rẹ̀ débi pé èèyàn lè ka 100 tó dì mọ́ra wọn o. ẹ̀ẹ̀kan péré tó bá ti fi nà báyìí ó ti nà ní 100. Ọlọ́run ní tó bá ti ṣe yún ó ti gbé àmọ́ pé ó na obìnrin 100 bílálà yín ò sínú. Ọlọ́run ní ò lè ṣe yún, wọ́n yìí na obìnrin bílálà. ẹ wò fín Ọlọ́run. ló wá lọ ra pankẹ́rẹ́, ó kú pankẹ́rẹ́ bọ̀ nílé bíi 24. àwọn èèyàn ní ẹ fẹ́ sọdún eégún ni ó ní wèrè tóun gbé sílé lòun ó lù palẹ̀ nìyí.
ìyẹn ò sínú òfin Ọlọ́run. Ńgbà tánàbí ń ṣe ájì ìgbẹ̀yìn tí wọ́n ń pè ní hajjatul wada, ájì tánàbí ṣe tó fi ń dágbére ni. Ní ájì yẹn lànàbí ti ń sọ fún gbogbo mùsùlùmí ayé tí wọ́n wà ń bẹ̀ ńjọ́ náà. Kí ló sọ fún wọn? Ó ní fattakullah fin nisa, ẹ bẹ̀rù Ọlọ́run lára àwọn obìnrin o. Ẹ fi ìbẹ̀rù Ọlọ́run báwọn ìyàwó yín lò ní jẹ́ bẹ́ẹ̀ o. Fa innakum akastumuhunna bihamnillah, àmánà ni wọ́n jẹ́ lábẹ́ yín. Àwọn ìyàwó tẹ́ ń fẹ́ àmánà Ọlọ́run ni wọ́n. Kì í ṣe pé kẹ́ máa wá gùn wọ́n gàràgàrà o, kó wá sobìnrin dẹrú onítorí ò bóun fọṣọ. Mo kẹ́sọ síbẹ̀ yẹn láti kẹta kò fọ́ máa lù pa. Wèrè ń ṣe ọ́ ni, sójẹ́rú ni. Nínú ṣẹ̀ríà Islam wọn ní kóbìnrin máa bọ́kọ ẹ̀ fọṣọ. Rárá o, ṣẹ̀ríà Islam ò ní kóbìnrin ó fọṣọ. Ẹni tí wọ́n ní kóbìnrin ó ṣe nínú ilé, nínú ẹ̀tọ́ tí wọ́n ní kó ṣe tí wọ́n kà sí díútì ẹ̀, òun náà ni pé kó gbọ́ oúnjẹ fọ́kọ, kó fún ọkọ ní eré ìfẹ́, eré olólùfẹ́ kán jìjọ ṣe, then kó tún ilé ṣe, kó sì tọ́jú ilé, ó tán. Kó tọ́jú àwọn ọmọ, kó fọṣọ, ìyẹn ò sí ń bẹ̀. Ṣé ó jẹ́ dry cleaner ni? Kò fọṣọ ló wá gbá etí ẹ̀. Nínú òfin Islam, tọkùnrin bá na obìnrin tó abuse ẹ̀, wọ́n ní kóbìnrin yẹn gbé lọ sí Sharia court. Tó wá dé Sharia court, wọ́n ní kí kọ́ọ́dí and you call seal àléyìí kí wọ́n na ọkọ yẹn padà fún ìyàwó ẹ̀. Ṣùgbọ́n wọ́n kọ́kọ́ bi obìnrin yẹn léèrè béèrè kan ń pé ṣó o sì fẹ́ dúró sábẹ́ ọkọ yẹn àbò fẹ́ lọ. Tó bá lóun fẹ́ dúró, ṣó mọ̀ kí tá a bá nà fún wọn ó lè lóun ò fẹ́ mọ́. Mú kan bẹ́ o, rò dáadáa o. Tó bá ní òun ṣàfẹ́ gbẹ̀san, wọ́n ní ká nà fún un. Ó ṣe lè na ìyàwó rẹ̀. Ṣẹ̀ríà là ń wí o. Fíkíù Ìmáàmù Ṣáfìí nìyẹn o. Tí Ìmáàmù Ṣáfìí mú wá ní wújà pé obìnrin tó abuse ìyàwó ẹ̀ kí náà nìkan ṣe fún un. So now Ànábì wa ni wasta'lantum furujahunna bi kalimati la, rántí pé in tẹ́ fi ní abẹ́ wọn tẹ́ fi lè bá wọn sùn, òfin Ọlọ́run ló fún yín yàǹda rẹ̀ o. Òfin Ọlọ́run tó yàǹda fún yín kẹ́ ẹ bá obìnrin sùn, òfin Ọlọ́run náà sì dè yín o pé kẹ́ ẹ máa lò wọ́n lòkulò. Walakum alayhinna alla yutina furushakum adan takra'unahu. Bẹ́ẹ̀ náà lobìnrin ò lẹ́tọ̀ọ́ láti gbé ọkùnrin míì sórí ibùsùn, ọkùnrin míì sórí ibùsùn, kó wá sùn tọkùnrin míì lórí ibùsùn. Èyíkéyìí tóhùn kó pa wọ́n pọ̀. Ní ìbákan ń sọ̀rọ̀ ni lẹ́wájọ wà lórí bẹ́ẹ̀dì. Ìbákan jọ ń sọ̀rọ̀ ni àṣẹ nǹkan kan dìdìrín ní ẹni. Fàyín fàárí azalik. Ànábì ní tóbìnrin bá wá ṣerú eléyìí tó bá ọkùnrin míì wà papọ̀ níbo lórí ibùsùn, ìgbà náà nírú ọkùnrin bẹ́ẹ̀ tó lẹ́tọ̀ọ́ fádìrìbò ó nà kó lù ú. Ẹ wo kọ̀ndíṣàn táwọn ẹbí ti lùlù obìnrin pé o káyàwó rẹ o ká mọ́ pẹ̀lú ọkùnrin míì lórí kíni, lórí bẹ́ẹ̀dì. Ànábì ní tó bá tó wá fẹ́ lù yẹn náà gẹ́yìnrà mubarri, apá ò gbọ́dọ̀ sí lára rẹ o. Ẹ wo kéèsì ẹ wo kéèsì lílù yẹn ò gbọ́dọ̀ dápá sí la. Tó bá tún dàpá sí la o tún dáràn. Kí ni wọ́n wí yẹn? Ó túmọ̀ sí pé má ṣe kí ni, má nà, yàgò fún. Ó fi mú dọ́ríbù yẹn, ó fi ṣe tẹ̀mù yíṣu rẹ̀ pé dọ́ríbù tí wọ́n ń tú sí lílù yẹn, lílù kọ́ àlè ìrọ́dù ànìnìsà, ẹ yàgò fún wọn ni wọ́n ṣe kí ni o, ni wọ́n ń sọ. Torí pé tó bá jẹ́ lílù ní bóò ni yóò ṣe lù yàn tápá ò ní ṣe kí ni, tí ò ní sí lára ẹ̀. Kódà kan fi búrọ́ọ̀ṣì nà yàn, ẹlòmíì ń bẹ skin ẹ̀ fẹ́lẹ́ débi pé tẹ́ ẹ bá fi ordinary handkerchief nà ibẹ̀ yẹn máa pọ́n. Ẹ̀pá àbá kan sọ pé tá a bá fẹ́ nà wọ́n bisiwak a lè lo pákò. Wọ́n ń fi pákò náà yàn tí ń ṣẹ̀jẹ̀. Níbi tára obìnrin mi fẹ́lẹ́ dé, handkerchief lásán tẹ́ ẹ bá fòdì ẹ̀ báyìí, tẹ́ ẹ bá fi na obìnrin mi ibẹ̀ máa pọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ níbi tára ẹ̀. Wọ́n sì ní tẹ́ ẹ bá fẹ́ lù wọ́n gẹ́rẹ́ mubarrihi, apá ò gbọ́dọ̀ sí. Ṣé wàá lọ wá dé? Ó ń túmọ̀ sí pé
lílù kọ́ ni wọ́n ń wí yàgò fún má jẹ́ ó dáná sí ẹ ní lọ́rùn ìyẹn máa ń wá peace ni nígbà tó bá ló fẹ́ lù pẹ̀lú bínú ó dáa ìbéèrè tá a béèrè ni pé alukurani tó sọ pé tóbìnrin ò bá gbọ́ràn kí wọ́n ṣe wáàsí fún kí ló ń wá ó fẹ́ kí solution ṣe kí ni kó wà ó ní tí ò bá wá tún gbọ́ wáàsí kọ orun fún kí ló ń wá solution tó bá wá jẹ́ pé lílù ló fi ṣe option 3 ṣé tá a bá wá lù yẹn ṣé gbà yẹn ni solution máa wà ṣé wọ́n máa ń náyàn kí solution ṣe kí ni kó wà ní ṣé gbà yẹn ni ó wà gbọ́ràn wèrè tó ẹni tó ti yá dìgbò olújọ already tó lọ mọ́ bẹ̀ wá pé kó gún un pẹ̀lú pọ́n tó bá gún mi lẹ́nu ọmọ àlè ni ẹ́ ṣé yẹn nìyẹn ó wà sọ pé òun fẹ́ lù ṣé yẹn wà gbọ́ yín túmọ̀ sí pé lílù kọ́ ni wọ́n ń wí al-irod yàgò fún obìnrin bẹ́ẹ̀ bó ṣe kó o kò lé kẹ́rù ẹ mú wọ́nà tó tẹ̀ sínú ẹrù ẹ fi léèlẹ̀ fún mọ́jọ́ dáràn sí ẹ lọ́rùn tó bá ti come back to her senses tó di pé ń pe àwọn fámìlì lọ́tún ló sì mi máa rí àtijọ́ta ló ti kú òǹlẹ̀ ń ti mọ̀ lọ́rùn nù gbogbo èèyàn àwọn èèyàn wà á pélé lórí ṣé o fẹ́ pọkọ ẹ ni ṣé o fẹ́ pa ni ó ṣe báyìí wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ fún níbi tí ó ti ṣe kíni o níbi tí ó ti gbọ́ ó yàgò fún ni tó o bá yàgò fún ló máa mú solution wá kì í ṣe lílù pé màá fi blow fọ yín ẹ̀ dànù èmi mi burú gan ọkùnrin mi ìbá débi pé yóò tún mú ìgò á tún pàgò á tún gún ìyàwó ẹ̀ ìmí àmàdà àṣà á wá dọ̀rọ̀ station wọ́n máa wá show plaster ìyẹn wá lọ ibi tí hospital tán ti treat ẹ̀ á ti ya fọ́tò á máa fi àwọn lọ́pọ̀lọpọ̀ wà gbé ọkọ ṣìyẹn ń da káwọn á ní kí lórúkọ ọkọ wá ní Abdulsemi ẹ̀ sì ń sọ sílámù lẹ́nu wọ́n ní kí lórúkọ ìyàwó náà Àjàrà ẹ̀dẹ̀ ń ba ìsìlámù jẹ́ ẹ̀ ń borúkọ sílámù ẹ̀ lè ba ìsìlámù jẹ́ o ara yín lẹ̀ ń bàjẹ́ torí pé ìsìlámù ò fọwọ́ sí kọkùnrin ó máa ná ara o ìsìlámù ò fọwọ́ sí bẹ́ẹ̀ àwọn tí ìsìlámù wí tàdísì wí láti kàkalẹ̀ yìí aqulu qawli hadha astaghfirullahi li wa lakum wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.